àádọ́ta ló pé Alhaji Ibrahim ọmọ kò sọkọ lónìí ló pàdọ́tọ̀ọ́dún nílé ayé ń bí aya rẹ̀ ló mọ̀ báwọn sọ̀pọ̀ ọdún nílé ayé. àádọ́ta ló pé àádọ́ta ló pé àádọ́ta ló pé àádọ́ta ló pé Prince Ibrahim ọmọ kò sọ́kọ àádọ́ta ló pé. mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ ṣọpẹ́ mo bá ẹ dúpẹ́ mo bá ẹ ṣọpẹ́ kọ̀ọ̀dún èyí ṣojú ẹ̀mí ẹ mo bá ẹ dúpẹ́ ọkọ bí ẹ máa ṣọwọ́ ọkọ bí ẹ máa ṣọwọ́ ikú má pa èrèwé ọkọ bí ẹ máa ṣọwọ́. ìbálòdé tó ní o Òṣùpá Akéwì mo rí bá fọlọ́hún ọba ó wá dìlé ọmọ lọ́jọ́ bí ó ní Alhaji Ibrahim Adérẹ̀mí ọmọ kò sọ́kọ́ tí sọ́jọ́ bí lónìí mo wá kí o kórí jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba òní ní sọ́jọ́ bí rẹ̀ ìjọ ọmọ bí ọ̀sílẹ̀ ayé ìjọ wọn mi kí màmá kú ewu ọmọ ìjọ wọn mi kí bàbá kú ewu ọmọ tán ní ẹ̀pá ṣẹ̀ṣẹ̀ gbàlejò tuntun ọmọ alálùbáríkà ni ó mọ̀ jẹ́ Prince Ibrahim o mẹ́bí wọn náà ní kí n orógbó ló ní ogbó òbí tí bí kú dànù lórí rẹ̀ ẹ̀wà ló ní ó mọ̀ wá kò sì mọ̀ bẹ́ẹ̀ àádọ́tọ̀ọ́dún nílé ayé ń bí dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ tí ó padà lẹ́yìn rẹ̀ orí ní gbé ní orí ní ńlá ní ọ̀pọ̀ nájọ́ bí yín tán ti kú ọ̀pọ̀ lójú lọ́tọ́ ti rè wálé àṣà a ò fi yọ̀ wọ́n àfi gbógo lódù mọ̀rẹ́gà fún dídá tó dá ọ sí ọdọọdún la mi rórógbó ọdọọdún la mọ̀rí ọ̀hún òbí ìran ọmọ lẹ́tà fíṣàtàyọ̀ kákò sọ́kọ́ ọmọ wọn lẹ́pẹ́ alárọ̀ nínú ilé àwọn yèyé tó gbé bí ọlọ́mọ kọ́lọ̀ ń tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára Ọlọ́run ọba ọmọ lẹ́tà Alhaji Síkírù Àlàdé kò sọ́kọ́ kọ́lọ̀ ń tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere ọmọ ní fọdún ìṣó òpin lágbára Ọlọ́run ọba bàbá Gíyàs mẹ́bí wọn náà ní kí n bàbá Fadil ọdún ẹ̀ lóde bàbá Farida dákúmọ̀ dání gọ̀jọ̀gọ̀jọ̀ ọmọ nírèlẹ̀ ó sì mọ̀gá iwájú lọ́pẹ́ bí tirẹ̀ sí iwájú ló mọ̀ lọ ọmọ nírèlẹ̀ ó sì mọ̀gá oyin mọ̀ tẹ̀ nínú afárá ekulu mọ̀ tẹ̀ lálá èrè òjò láwà mọ̀ tẹ̀ nínú apà ìwọ orí ọdún onídé ká mọ̀ ṣe rí òbí ràn ọmọ kò sọ́kọ́ ọmọ mọ́rọ̀ ń fọ́lù okùn oyè èmi mọ́ bọ́ tí kò kílé àwọn bàbá rẹ̀ tó fi fún ní lówó ṣó pé kí n má ní ṣó níbẹ̀ yẹn ni àjíǹbí ọ̀gá ogun lọ́sẹ̀ yẹ bó bá di lóru ọmọ ọba tí jagun bí ẹrú ó dúró níta apálẹ̀ ò gbọ́dọ̀ roko ó dúró níta lásán èrò lásán wọn ò gbọ́dọ̀ ròdò ọmọ pámúpámú ọmọ jìgìjìgì ọmọ adìyẹ yọgbọ́n ń pọ̀gùn o ọmọ adìyẹ yọgbọ́n ń pọ̀gbọ́n wọn ládìyẹ ò pamọ́re wọn gbádìyẹ táwọn bára wọn àwọn yẹyìn méjì ọ̀pá kan ṣoṣo tí ṣègbó ọ̀kan ṣoṣo tí sọ̀dàn ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjìkìjì ọmọ ògbórí obìnrin jógbẹ̀dù ọmọ erin Fọlámi o ọmọ nànà kúkúrú lódèrè kò owó kílò ní o tó ń fọmọ kò sọ́kọ́ ṣeré nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. mo rò ń fọlú mọ́ jagun bẹ́ẹ̀ mọ́ ọmọ ọba kì í jagun bí ẹrú mọ́ jagun bẹ́ẹ̀ mọ́ ọmọ ọba kì í jagun bí ẹrú. òkú ọdún ó sì kó àṣeyẹ ọmọ Àfísàt dákun máa gbọ́ bí ti kó kílé àwọn yèyé rẹ̀ ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun bọ́dẹ̀dẹ́ ọmọ kúkúrú lọ́sàn ọmọ agùn gbọ́rọ̀ bó bá di lóru ọmọ ẹ̀pẹ́ oníkú àbàtà ẹ̀pẹ́ oníkúránì kéwù sòrò kéwù ọmọ onídàmájẹ́gì ọmọ onídàmájẹ́ èèyàn ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù lẹ́mí jẹ́
ìkan sowó ìkan sóyún o ìkan tó kú ló sálárì bàbá aṣọ nínú ilé àwọn yèyé rẹ̀ ẹ̀pẹ́ alárọ̀mọ́ ogun mọ́ dẹ́dẹ́ o aya rẹ̀ lónìí wá mọ̀ ṣe yìí fún ọ ó ní kí ọkùnrin ewu ó ní bọ́dé pálá àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ó lọ́kọ tó ń gbọ́ táyà tó ń gbọ́ tọmọ tó ń gbọ́ tẹ̀bí ó lọ́mọ ní fọdún yìí so òpin lágbára Ọlọ́run Ọba Adérẹ̀mí kò sọ́kọ́ lónìí o ọkọlọ́kọ mi kì í máa ìṣọ́kọ́ olóṣì o ọkọlọ́kọ mi kì í máa ìṣọ́kọ́ olóṣì o ọkọlọ́kọ mi tọ́ba wá ní ìta ló ń kọrin ewì ṣe ti gbọ́ rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjọ́ akéwì tí wọ́n ń wí àfíjọ́ akéwì tó gbòde ọmọ lókè o.